wọ́n ti sọ olórí ìjọba Biafra nílùú Òyìnbó sẹ́wọ̀n o. ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ pé gbogbo aburú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò káàkiri àti àwọn tí wọ́n ń pe ara wọn ní Biafra Liberated Army, àwọn tí wọ́n ń dá àwọn èèyàn jókòó sílé pé wọn ò gbọ́dọ̀ jáde fún ọjọ́ 3, ọjọ́ 5 tàbí odidi ọ̀sẹ̀ kan. ọ̀pọ̀ ni kò mọ̀ pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Simon Ekpa ló wà nídìí ẹ̀ o. Ekpa ló wà nídìí ẹ̀, ààrẹ àgbáyé tàbí ààrẹ orílẹ̀-èdè Biafra nílùú Òyìnbó ló ń pe ara ẹ̀, òun ló lórí ìjọba náà. Ekpa ló ń náwó, òun ló ń nára, òun ló sì ń da ilẹ̀ Ìgbò rú. ọ̀pọ̀ ohun tí Nnamdi Kanu sì ṣe ló jẹ́ Ekpa gan-an ló wà nídìí ẹ̀. aburú tó sì dá sí apá ilẹ̀ Ìgbò káàkiri kò ṣeé sọ. àmọ́ ní báyìí wọ́n ti ju Ekpa sẹ́wọ̀n ọdún 6 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé onígbọ̀nwọ́ àwọn afẹ̀míṣòfò ni. wọ́n ní gbogbo èèyàn tí wọ́n ń pa nílẹ̀ Ìgbò àti ariwo pé orílẹ̀-èdè tó dá dúró ní Biafra kò ní bá Nàìjíríà ṣe, wọ́n lóun ló wà nídìí ẹ̀. ohun tí wọ́n ṣe mú un níparí ọdún tó kọjá nìyẹn. kì í ṣe ìjọba Nàìjíríà ló jù ú sẹ́wọ̀n o, láti orílẹ̀-èdè Finland ni, níbi tó ti ń gbé láti ọdún 2007. ibẹ̀ náà ni wọ́n ti wọ̀n án sẹ́wọ̀n, tí wọ́n ní ohun tó ń ṣe kò ju láti da ìlú rú, láti gbé àwọn ọmọ ogun afẹ̀míṣòfò dìde àti láti dojú ìjà kọ ìjọba tí gbogbo ìlú yàn. kẹ̀sì máa wò ó, ọmọ 40 ọdún péré ni Simon Ekpa, kò tí ì ṣe bẹ́ẹ̀ náà dàgbà rárá. eré ló ń sá fún Nàìjíríà tẹ́lẹ̀ o, ó sì gba àmì ẹ̀yẹ fún Nàìjíríà lọ́dún 2003 níbi eré sísá kan. bẹ́ẹ̀ ni wọ́n fún un ní àmì góòlù tó sì ń gbé e kiri fúngbà pípẹ́. ọdún 2007 ló lọ sí orílẹ̀-èdè Finland, níbẹ̀ ló sì ń gbé láti ìgbà náà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀. bó ti débẹ̀ ló wọ inú ẹgbẹ́ òṣèlú wọn lọ́hùn-ún tó sì ń du àwọn ipò olóṣèlú níbẹ̀, bó tiẹ̀ jẹ́ kò tí ì wọlé. àmọ́ ní 2015 wọ́n fi ṣe olórí àwọn Ìgbò tó wà ní orílẹ̀-èdè Finland àti agbègbè ẹ̀, níbi tó sì jọ pé wàhálà ti bẹ̀rẹ̀ fún nìyẹn. gbogbo ohun tó ń fi ẹgbẹ́ náà ṣe, gbogbo bí wọn yóò ṣe dá orílẹ̀-èdè Biafra sílẹ̀ tí wọn yóò ya ilẹ̀ Ìgbò kúrò lára Nàìjíríà ni. nígbà tó sì gbé ipò yìí sílẹ̀, ó kúkú mú kinní náà bí iṣẹ́ gidi, iṣẹ́ ojoojúmọ́. nínú oṣù kẹjọ ọdún 2022, Ekpa kéde fún gbogbo ayé pé ìjọba orílẹ̀-èdè Biafra ti bẹ̀rẹ̀ nílùú Òyìnbó àti pé ilẹ̀ Ìgbò kò sí lára Nàìjíríà mọ́ nítorí wọ́n ti ní ìjọba tiwọn. ó ní àwọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni o pẹ̀lú ẹgbẹ́ IPOB, ẹgbẹ́ ti Nnamdi Kanu, èyí tí òun ṣe olórí wọn. nínú oṣù kẹrin ọdún 2023, Simon Ekpa kéde làlújá pé wọ́n ti yan òun gẹ́gẹ́ bí Prime Minister, ìyẹn olórí ìjọba ilẹ̀ Biafra láti ọjọ́ náà lọ. ó ní Maryland ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní olú ilé ìjọba àwọn wà, níbẹ̀ ni òun sì ti ń pàṣẹ. nígbà tí orúkọ ọkùnrin náà yóò kúkú gbilẹ̀ sí, ó bẹ̀rẹ̀ sí pàṣẹ láti ìlú Òyìnbó tó wà. àṣẹ tó sì ń pa náà sì ń múlẹ̀ dáadáa, nítorí èyí tó kọ́kọ́ ṣe ni láti ní àwọn ọmọ ogun tó pè ní ọmọ ogun Biafra. nínú oṣù kejìlá ọdún 2022, Ekpa pàṣẹ fún wọn nílẹ̀ Ìgbò pé láti ọjọ́ 9 títí di ọjọ́ 14 oṣù náà, ẹnikẹ́ni kò gbọdọ̀ jáde nílẹ̀ Ìgbò, wọn ò gbọdọ̀ ṣí ṣọ́ọ̀bù, òfin kónílégbélé ni. nígbà tó tún di inú oṣù keje ọdún 2023, Ekpa tún pàṣẹ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ jáde ní ilẹ̀ Ìgbò láti ọjọ́ 3 títí di ọjọ́ 10 oṣù náà, pé ẹni tó bá jáde kélé yóò gbé. sí ìyàlẹ́nu ìjọba Nàìjíríà àti sí ìyàlẹ́nu gbogbo àgbáyé, àṣẹ tí Ekpa ń pa yìí ń múlẹ̀ nílẹ̀ Ìgbò. kò sí ohun méjì tó ń fà á ju pé àwọn ọmọ ogun ẹ̀ wà káàkiri àti àwọn jàǹdùkú tí wọ́n ń fi kinní náà jalè, àti pé lójoojúmọ́ làwọn ọmọ ogun náà ń pọ̀ sí i tí Ekpa sì ń fi owó ránṣẹ́ sí wọn. ohun tí wọ́n fi ń ṣe ìwádìí Ekpa rèé, tí wọ́n sì rí pé ó ń fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìkan gba owó lọ́wọ́ àwọn èèyàn, àti pé àwọn kan wà tí wọ́n ń tì í lẹ́yìn láti gba orílẹ̀-èdè Biafra tó ń pariwo ẹ̀ kiri yìí. pẹ̀lú agbára yìí àti àwọn àṣeyọrí tó ń ṣe
nígbà tó tún di inú oṣù karùn-ún 2024 tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí EPA tún ní láti ọjọ́ 29 títí di ọjọ́ 21 oṣù náà kò tún sẹ́nìkan tó gbọ́dọ̀ jáde nílẹ̀ Ìgbò nítorí àṣẹ tí ìjọba Biafra pa nìyẹn. Àwọn gómìnà lágbègbè náà jà rábúrábú kódà àwọn sọ́jà náà múra ìjà wọ́n ní kí aráàlú jáde pé kò sí kinní kan tí EPA tàbí àwọn ọmọ ogun rẹ̀ yóò ṣe, àwọn yóò máa dúró dè wọ́n kí kálukú máa bá kátàkárà ẹ̀ lọ. Àmọ́ aráàlú kankan ò jáde o, wọ́n dákẹ́ mọ́lé, wọ́n ní ìbẹ̀rù ọkùnrin náà ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n o. Ní 20 oṣù kẹjọ ọdún 2024 EPA jáde pẹ̀lú máàpù kan, ìyẹn àwòrán orílẹ̀-èdè wọn tuntun tó pè ní United States of Biafra. Nígbà tó sì di ọjọ́ 29 oṣù kọkànlá November ní 2024 ó kéde pé ọjọ́ náà ní orílẹ̀-èdè Biafra gbòmìnira kúrò lábẹ́ Nàìjíríà. Kò sẹ́ni tó gbọ́dọ̀ ti ilẹ̀ Ìgbò wá tó tún gbọ́dọ̀ pe ara ẹ̀ ní ọmọ Nàìjíríà o, ọmọ Biafra làwọn. Ó ní ìwé ìrìnnà àwọn àti àsíá àwọn ti wà, kò sí ohun kan tó pa àwọn àti Nàìjíríà pọ̀ mọ́ rárá. Bóyá tó bá ṣe pé lórí ọ̀rọ̀ ẹnu ló fi kinní náà mọ́ ni, bóyá ọ̀rọ̀ náà kò ní bí àwọn aláṣẹ gbogbo nínú. Àmọ́ gbogbo ìgbà tó bá ṣèlérí ló mú ìlérí náà ṣẹ. Lójoojúmọ́ ni àwọn ọmọ ogun ẹ̀ ń pa àwọn èèyàn nílẹ̀ Ìgbò bí wọ́n ti ń pọ̀ sí. Bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn sọ́jà tó jẹ́ jagunjagun ti Nàìjíríà. Ẹni tí kò bá sì ṣe ohun tí wọ́n bá fẹ́, wọ́n lè jí i gbé tàbí kí wọ́n ṣe aburú míì fún un. Kíá ni wọ́n ti wọ inú ẹgbẹ́ UNPO tí wọ́n ní àwọn ti di orílẹ̀-èdè tuntun. Àmọ́ ní ọjọ́ 21 oṣù kọkànlá 2024 yìí náà ni wọ́n mú un. Ìjọba ilẹ̀ Finland ẹ̀sùn tí wọ́n sì mú un fún ni pé ó ń ṣe onígbọ̀wọ́ ìwà àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà. Ó ní wọ́n bá gbé ìgbìmọ̀ oníwádìí tí wọ́n dìde. Làwọn agbófinró wọn lọ́hùn-ún bá bẹ̀rẹ̀ sí tọpinpin ẹ̀, pàápàá pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ àti àwọn ohun tó ń ṣe pẹ̀lú àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí wọ́n sì rí pé lóòótọ́ òun ló ń ṣe onígbọ̀wọ́ wọn. Ibi tó ti ń rówó kò yé wọn. Ìgbà tí wọ́n sì wò ó títí ni wọ́n ròyè pé ó ń rówó gbà láwọn ibì kan láti fi dá ogun sílẹ̀ ní Nàìjíríà ni. Ní ọjọ́ Ajé Monday ọjọ́ 1 oṣù kẹsàn-án 2025 yìí ní ilé ẹjọ́ kan ní agbègbè Pyjat-Hami dá EPA lẹ́bi pé gbogbo ohun tó ń ṣe pátá àti àwọn èrò tó ní lórí ayélujára ó fi ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò ní. Bẹ́ẹ̀ ló ń dáyà já àwọn aráàlú nílẹ̀ Ìgbò ní Nàìjíríà. Ìwà náà sì lòdì sófin àgbáyé àti òfin orílẹ̀-èdè gbogbo. Yàtọ̀ sí ìyẹn, wọ́n ní EPA kì í san owó orí lórí àwọn owó kan tó ń wọlé, èyí tó fi hàn pé ọ̀nà bìrìbìrì ló fi ń rí àwọn owó ọ̀hún ni. Lọ́rọ̀ kan láti ọjọ́ yìí lọ, Sam EPA ẹnìkejì Nnamdi Kanu ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọdún 6 lórílẹ̀-èdè Finland o. Ọláyíwọlá Alága ló sáré yẹ ìròyìn náà wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kó etí ìgbọ́ eléyìí.